Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 àbọ̀ sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀. So far, it is a journey to our highly meant for. But the most important thing is that we will for all of us. Ìyàwó mi yẹn wà nílé alájà òkìyà because there is a popular adage tó sọ pé ìyá ẹ̀kọ́ successful men definitely are one million women. She is out of the country and they are grateful that he will and you have to laugh at and you have to laugh at celebrating we have our option. That's what they are very but most of them are up to now. Most of them are going to share party. But when any program will be here, we must survive. Because that one will be here, especially if you are your background in that one. Whatever amount you are now, many people happy for this 58th birthday. Who want them to do better? But God has so much nicer. God has is merciful. Which is that and history will be complete if I didn't mention my late mother. Ìyá gidigidi ẹ̀kọ́ alájà ọ̀nàlákọ̀ ọ̀dẹ́yẹ ìwá. She is a mother in millions but oyè ọlọ́run bá àyẹ̀kọ́ tó lórí ìgbàtí ọlọ́run bá ní ọlọ́dọ̀dẹ́. The essence tí a fi ṣe dáàṣẹ́ lẹ́nu kò ní pé a fi ń pé kájúwá lọ́wọ́ ọlọ́run bá kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá fún tó ṣe fún wa. Tí a bá jẹ́ ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá náà a gbọ́dọ̀ ní reflect káwò pé àwọn ọmọ náà a tún lè ràn lọ́wọ́. Ìta ṣe nínú ìdíjúwe kò feel that we should give back to people. Ẹ má bínú sí wa. But the most important thing is that we try as much as possible láti tún ní orí tí a ṣe lé. And ìta ṣe lé we are paying for a way we will and as we are living here a ṣe tó lọ sí ìlú náà ní ọ̀ṣun tó ní ìwọ́n dákẹ́kẹ́. Exactly what we are doing here we are replicating it in my own town as well. Kò sí káàdì ìkàwádìí ọlọ́run tó wà nínú tó jẹ́ kí n ṣe àdọ́tọ̀ lórí òkè ilẹ̀ ayé àgbà ìmọ̀ ìgbà ọlọ́run jẹ́ kí n ṣe 70 jẹ́ kí n ṣe 80 jẹ́ kí n ṣe 100 jẹ́ kí n ṣe many
orúkọ tèmi ni Muideen Ọládàpọ̀ aka Lala ọmọ yóò nílá no long thing. Ẹ máa wo Bísí Ológe show pẹ̀lú Bísí Ẹ̀dùnjọbí. Catch it, don't drop it. Ẹ má gbé kúrò ńbẹ̀. Lágbára Ọlọ́run wa, ayọ̀ àti àlàáfíà tí a fi lé wá sí àyè àti àlàáfíà ìgbà bàbá wa láti lé wa. Gbogbo wa nínú ìgbà ìjọba ìwà lọ sí ọlọ́wà pẹ̀lú wa. Àdúgbò púpọ̀ lọ́wọ́ yìí. Ẹ ṣé gan ni o, ẹ ṣé mo dúpẹ́. Thank you.
lọ́wọ́ babalájé àti kábíyèsí olùtorí bàbá ẹ ṣe 50 ọdún lẹ́nìí ẹ ṣe 60 ẹ ṣe 80 ẹ ṣe 100 ọdún láyé o eléyìí ọlọ́run ní jẹ́ kẹ́lẹ́ ṣe àṣekọ́jẹ́ àṣemọ fún yín àmín. a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí torí òun ló gba àlejò lẹ́nu ó ṣe gan-an torí ẹlòmíín wà tí wọ́n bá fún nírú eléyìí pé kó ha kò ní í ha rárá kọ̀ọ̀kan láti máa pè èèyàn wípà ẹ máa bọ̀ ìyẹn wá gbà ẹ má gbà á wá dúpẹ́ lọ́wọ́ babalájé ó fi ṣe ọjọ́bí 50 years tó ṣe ikú ò ní pa àrùn ò ní ṣe o kò ní gbọ́mọ sí o lágbára ọlọ́run ó ṣọdún ní àtúnṣe mi lágbára tọmọtọmọ. láti fún mi ní tó gbé nǹkan wá tó hàn gbogbo nǹkan ọlọ́fọ̀pọ̀lọ̀ kò fún lágbára ọlọ́ ẹ̀mírí àgùn ẹni tó hàn nǹkan bí lẹ́nì ẹ̀mírí àgùn ọjọ́ rẹ̀ àdálẹ́ nígbà tó wọ́n bá tún ṣe ọdún tó ń bọ̀ á tún ṣe jù báyìí lọ ọlá kún lọ́wọ́. Jésù ní orúkọ ńlá Jésù ẹ tó fún wa níwàá máa lọ síwájú ni nǹkan ò ní iṣẹ́ kò ní ṣàárẹ̀ àlẹ́ ò ní iṣẹ́ kò ní ṣọ́ọ̀mù kò ní ṣọ́ọ̀mù náà orúkọ Jésù Kristi Olúwa wa. dé káàbọ̀ sórí ètò ní ètò àbísí lókèṣù lónìí ìlú Ìtòrí Ìgbáláwa níbi tí Chief Ọdẹ́yẹyìwá Kazeem tí ògbóyàn mọ̀ sí babalájé ìlú Ìtòrí tí wọ́n ti ń sàmì ayẹyẹ ọjọ́ ìbí wọn tí wọ́n pé 50 ọdún lórí àlàyé oríṣiríṣi irinṣẹ́ ọwọ́ ọlọ́lọ́kan òjọ̀kan ni wọ́n fún tọkùnrin tóbìnrin ọmọdé àti àgbà ní ìlú Ìtòrí lọ́jọ́ tòní tí wọ́n fi sàmì ayẹyẹ ọjọ́ ìbí wọn wọn á ní kẹ́ múkàlẹ̀ tówó ẹ múkàlẹ̀ tọmọ àìtàlùṣe bá lè láti bí mi àìfẹ́yìn Ọlábísí Ọmọdéjọbí tó gbélé mọ̀ sí Bísí Lóge láti bá mi tó ètò lọ́jọ́ tòní ètò tòní àdùn pẹ̀lú àkànṣe ètò ń tẹ̀síwájú jáde. Of an upwardly mobile society doing talking about somebody so dear to a lot of people's heart. The CEO, MD of Repton Group Nigeria Limited. We
subsidiary companies like Kazam Heritage, Success Link, Imperial Motors, the Frost Ventures Limited, alongside Continental Vision. Tí ẹgbẹ́ ẹni bá jó orí máa ń yá fọkùnrin. Bàbá wa kì í àpò oríire ọjọ́ ẹ̀ní. Wọ́n máa ń kórè kan pé life begins at 40. Tá a bá ṣe 50 ẹ̀ tá a ṣe golden jubilee. Tá a bá wẹ̀ ìwò celebrate tá a wẹ̀ bẹ́ẹ̀ tá a wọ̀ tún. I think pé ó yẹ ká kọ̀jú wọ́n sí ọlọ́run olúwa mo dúpẹ́ o. Ibi tá a ti bẹ̀rẹ̀, ibi tá a bá dé, àwọn lọ́balọ́ba ọba aládé, yàrá tó sábà máa ní chief ní ìtòrí ẹ̀ bá kí ló bí wọn high chief. Kí bàbá wa olúńlá tó sọ pé ká ṣe léyìí, onídìí àti ìtumọ̀. Lágbára ọlọ́ọ̀ba lọ́rọ̀ ṣe ẹ̀dá. Ìtòrí Ẹ̀gbá kingdom lókèlókè náà máa lọ títí láéláé o. Ojú gbogbo ọba tó kù akéyí, àwọn máa ṣe àfihàn àwọn lọ́balọ́ba láìpẹ́ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó bá lè rí bó ṣe yẹ kó rí o. Àgbẹ̀rù àdúrà ní microphone náà. Tukọ̀ ní pápá ọba Fámúyìwá láti fún wa ní opening prayer. Ọba ṣe. Àdúgbò fún Ọlọ́run tó máa jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ìrìn ayọ̀ àlàáfíà. Àdúgbò fún Ọlọ́run tó jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ti àtàárọ̀ náà tá a ti ń ṣe bọ̀. Táwa fún lẹ́ẹ̀tì síbi kan tàtú á mú àgbàgbà kejì. Bá a ṣe wá bẹ̀rẹ̀ láyọ̀ á parí ẹ̀ láyọ̀. Ẹni tí a wá ń torí ẹ̀ ṣe náà, aláàjì wa Kàsímù lẹ́yìn wa nítorí bí àwọn ni wọ́n ń ṣe ọjọ́ bíi àádọ́ta ọdún. Ọlọ́run tó dá yín sí tí ó yẹ̀yẹ́ yín títí di àsìkò yìí, Ọlọ́run náà yẹ̀yẹ́ yín láéláé. Ọlọ́run tó dá yín sí títí di àsìkò yìí, ẹ ṣe 60 years old, ẹ ṣe 70, ẹ ṣe 80, ẹ ṣe 90, ẹ ṣe 100, ẹ ṣe 120, tó bá di 130, àwọn àjẹ́ tó bá ti kù láyé, àwọn àjẹ̀bá ọ̀pọ̀ kan máa ṣèjọba lọ, èyí á ti dàgbà ètí lọ ti rí. Àṣẹ ìṣẹ̀lẹ̀ lot of surprises. Olórí ọba kiri dáadáa. Ìyàwó aláàbísí bẹ́ẹ̀ ká ta kiri dáadáa. Ojú omi tó. Robert. You have to make that as snappy as possible. Thank you so much. Thank you so much. We have a lot of things in our kitchen, so that should come after, please. Please, please, please. Thank you so much. Thank you so much. Love it. Exotic surprises. Thank you so much. God bless you. God bless you. People that God has blessed, we must take it as a way of life, you know, to give back to the society.
Because what life has also taught me is that the more I give out to people, the more that blessing keep on coming in a very heavy way. So for the philanthropists outside there, I would say that let's sustain it. That we are going to have something outside what I put. I appreciate him in a very strong way. I appreciate him. I appreciate his Olori Barakat, and all the others. Journey Emi àti Kábíyèsí ti pẹ́. It's a quite long journey. If I could take my mind back, it was when I was in Pedro with Lafarge. I'm talking about over 10 years ago. That should be around about 13, 14 years ago. And again, if I recast my mind back again of how I got to know Kábíyèsí, it is in another very funny way. But since 30 Morawa, for over 14 years, you know, at times, you just have a feeling for someone, you know. Since that time to date, he has taken me more like his son, and also I have reciprocated by taking him more like a father too. He's a man of a great heart, a progressive-minded lover, and and over time in the last 14 years as well, I had the courage to learn 1, 2, 3 things from him. My prayer is that Almighty God will continue to give him the wisdom. Amen. Because to be an Oba requires a lot of wisdom. God will continue to be with you, to protect the family at large. Oba is really transformed into the kingdom today. A lot of investment coming up. A lot of social settings. So my prayer is that Almighty God will continue to be with you, Kábíyèsí. Olori, as well. She's my sister. Tí a bá jọ sọ̀rọ̀ báyìí tá a jọ ń ṣeré, mo máa wò pé ṣé olórí náà délé, but that is the love. And outside the Kábíyèsí, all the traditional Obas also I very appreciate you. Kábíyèsí ní pápá, èmi àti wọn náà sọ̀rọ̀, ó ti pẹ́. Mo appreciate you ọ̀nà àjẹkẹ́lẹ́ yìí pẹ́. Most time, ọkùnrin mi máa ń wà lọ́dọ̀ yín, but ẹ ti ní mi ò ní ibi ká yóò wà yẹn pé máa ní láti clear àbí mo promise to máa clear. Kábíyèsí àga olówó ọ̀nà àjẹkẹ́lẹ́ yìí pẹ́. Ẹ̀yin bàbá tẹ wà níbẹ̀ ọ̀nà àjẹkẹ́lẹ́ yìí pẹ́. The invited guests, my brothers, everybody, I'm humble today. And I was telling my wife, because she's not around right now, she's out of the country. We were not discussing 2 days ago. Because I cannot really recollect, I cannot really say, this is the way God has done it. I've seen His blessing. Everything around me is blessing. You see some people, all our consumers are going to show money. All our Canadians, they are going to show money. You see, everything around me is to make it work. Because I always tell people that it is not that amount of money you have in the bank account that matters. The key thing is for you to give your children the best, to secure your future, and every other thing is how can you impact positively. That's my life. I appreciate Almighty God in my life for sparing my life to witness this 50 edge. I wish and pray God will give me good health, you know, to celebrate 100, to celebrate 150, to celebrate many more years to come. And at this juncture,
My takeaway is that I need to be done with my life to the next period. As I'm moving to the next course of my life, my dedication is to be more stronger, closer to Almighty God. Because I need to continue to appreciate Almighty God for what He has done for me. And outside that, it is also for me to see how I'm going to give back to the society. What we are doing today in the first leg is a whole 1 week event, and that 1 week it is all about giving to people, appreciate people. I appreciate everybody. Thank you very much. So that I feel great, I feel extremely happy today, and I don't have anything to say more than to continue to appreciate Almighty God for all what He has done for me so far. Thank you, Tommy Commander, thank you. Ní báyìí kí fún ọtọ́jọ́ ètò celebrate àtọ́jọ́, a máa fẹ́rẹ̀ ìpè gbogbo ọba aládéládé káàdìdé pẹ̀lú àwọn wa olóńlá ìtòrí ẹ̀gbá kingdom. Káàbà bọ̀ bí kéèkì ojú òní tiwa. Ẹjọ́ àwọn ọba aládé pẹ̀lú kábíyèsí olóńlá ìtòrí ẹ̀gbá kingdom. Ẹjọ́ káàbà bọ̀ bí kéèkì ojú òní tiwa o. Yes, yes. Gbogbo àwọn olóyè àti gbogbo àwọn ìyàwó àtàwọn àbúrò obìnrin àtàwọn olóyè àti àwọn aráàlú tó wá celebrate tó ṣọjọ́ ìbílẹ̀ lágbára lọ́wọ́ àkàrà àgbò nípa ọdún tẹ̀ ní agbára lọ́wọ́ tí àwọn bá ń bá kábíyèsí rìn a lè sólè lẹ́yìn a lè sọ gbangba it is all about promotion so mi rí èèyàn kan tó mọ kábíyèsí tó wá wà ní the same position maybe 2, 3, 4, 5 years after this is a sincere information because mo mọ bóyá olóyè bíi 10 tó wá di kábíyèsí ṣe ẹ understand ẹ tó wá jẹ́ tó wà nípò ọba tí gbogbo yín bá ń forí balẹ̀ fún ibi tí ò ní fẹ́ kẹ́lí kankan lọ lù yín òun ní ibi àṣẹjẹ ní forí balẹ̀ fún ẹ tó ẹ fẹ́ nìyẹn mọ̀ ní ọba bẹ́ẹ̀ ronú bí businessman ẹ̀kan tó fi jù yín lọ ẹ̀ kò ní jẹ́ kẹ́ ẹ débẹ̀ ọ̀ kábíyèsí òkú ṣe òpẹ́ ẹ̀ ní agbára ọlọ́run ẹ̀mí yájú. Mine will not be the final clearance about Ode where you are. You know what? He's a good man. I will not say more than that. You know, for any individual to look inward, okay, it's my 50 years birthday. Let me empower some people. Ẹlòmíì ó ti kọ́ ṣe àwọn ránṣọwọ́ṣọ tẹ́kọ̀ wo machine yẹn ló dá dúró for many years. Ẹ ti understand? Ẹlòmíì èmi ló gba nǹkan tó wọn máa fi lówó jẹ bóyá ẹ̀rọ àta bóyá ṣe understand? So ibi tó ti mówó yẹn ọ̀pá máa pọ̀ sí. Then kábíyèsí ló ní gbogbo àwọn positive program. Àbí ní kábíyèsí ò bá fẹ́ ṣe lóko. Bọ̀ pé kí ọ̀rọ̀ ọ̀nù nǹkan tó dáa ọlọ́run ló fi rán kábíyèsí kò ní ṣe effortlessly kò ní ṣe agbára. So it's all about cutting the cake. This is 50 years. By the sole grace of God, we will do 60 years. We will do 70 years. We will do 80 years. We will do 100 years. 120. We can start looking for anything. So, me, I pay because I think our celebrant is a Christian. Am I correct? Oh, it's Muslim. So, me or Dolo, they respect Allah. Maybe no, we respect Allah. But this time we will get our Allah correct. Ẹ ti understand o. Ẹ̀yin ọba, ẹ jẹ́ ká máa kọ́ bí kábíyèsí ewu rẹ̀.
ẹ má yẹ ká kọ bí kábíyèsí ṣe ń rìn àbí wọ́n ṣe ń jó so bí kábíyèsí ṣe ń promote àwọn tó tẹ̀lé wọn èèyàn lè fi ṣe ẹ̀kọ́ ṣe understand so eléyìí má eléyìí ní gbogbo wa eléyìí bí kábíyèsí bá fẹ́ panẹ́ èmi ò tó I came all the way from Ikoyi this morning I just left quickly around and I make sure I came but if you look at it kábíyèsí ló fẹ́ kó rí bẹ́ẹ̀ ṣẹ́mọ̀ kábíyèsí ilé sọ empowerment sọ ọgbẹ́ kábíyèsí lè ní sọ́lọ́ṣẹ̀lú nígbà ọ̀dọ̀ ṣe ọ̀pẹ́ ìyá kọ́kọ́ jo táyà sí ẹ̀ náà straight ẹ mọ̀ pé àwòtọ́lẹ̀ ni but owó yẹn á padà ní ìlọ́po inú mi dùn pé mo ní brọ́dà mi àwọn èèyàn nìyẹn so kábíyèsí ṣe ọ̀pẹ́ mi máa ń ná àwọn tájẹ̀tì àní máa jà ẹ bá fa báyìí mọ́ra anyhow ọba tiwa ló dúró yìí anyhow ọba tiwa ló dúró yìí ṣàgbà wá ìjà ọba tiwa yẹn wà ní ẹ̀yìn ọlọ́wà máa fún mi ṣe aṣíwájú náà ní àwọn ọmọ rẹ̀ nípa wọn jù so let's appreciate the continent of bouquet so I will spell Allah so let's all join hands with kábíyèsí my own education will not warrant me. When we are doing birthday, we are calling Allah, we are calling Jesus Christ. When are we going to do birthday and call Ogunlakari? No, we are not just be sincere. You understand? You know, we are just enriching the colonialism in our exactly. You understand? Someone imposed Allah on you and it has become a no. Why don't we say Yoruko Ya? Let me another one. So, congratulations to Madam. Pictures, sir. Thank you. Picture time and with the kábíyèsí ìzà. One more, sir. Òun ẹgbẹ́ lẹ́nu táyé ṣe ìtòrí ẹ̀gbá kí lọ fẹ́. Bóyá dẹ́sùn àná máa ṣe lórúkọ àwọn alálẹ̀ ẹ̀lẹ̀. Ìyá tó dúró ní ẹni rárá. Olú àga ká ṣe bẹ́ẹ̀. Lókè tiẹ̀. Olórí bẹ́ẹ̀ ká. Ṣẹ́yìn náà fọwọ́ sí bẹ́ẹ̀. Àwọn àgbẹ̀kẹ̀ lórúkọ. Sáyẹ̀nà, you are very delicious. You know, what I'm going to be is very fine. You are delicious. Bring it out. We have Itoyi Akin, a resourceful youth group from Itoyi Kingdom. And we want to microphone tonight now. If you do what they know, shake hands in the line. And when they go, hey, celebrate and come to our friend with only shiri. If you don't want to make it well, if you don't be present. I want to present the celebrate and who are buying. It's another thing that you want to play with for you. It's another thing you can find out. Orúkọ tèmi ni Ṣeun Ọlágúnjú oníròyìn tó mòye ẹ máa wo Bísí Ológe Show. lọ́wọ́ Ọlọ́run adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́jọ́ bíi èní ẹni tó ń ṣe babalájé wa ní ìlú Ìtorí torí ó múnú gbogbo àwọn aráàlú wa dùn lẹ́nìí Ọlọ́run adẹ̀jẹ́ kí ọlọ́ẹ̀ tó bá máa lọ sókè Ọlọ́run níjẹ́ kó náà rí ìbànújẹ́ torí ẹni tó bá fún ẹgbẹ́ ẹ̀ lóúnjẹ nǹkan ńlá ló ṣe lẹ́nìí ó fún àwọn arúgbó àwọn opó àwọn ọ̀dọ́ ní nǹkan ọ̀pọ̀lọpọ̀ ti. Bàbá yìí
a fi ọpọ́ ìyìn ògo fún Ọlọ́run ẹlẹ́dàá ṣẹ̀dá ọba tó ní ọ̀run tó ní ayé lágbọ́rọ̀ Ọlọ́run ẹni ọpẹ́ wọ̀ nìkan mo kí ìyàwó mi láti ayé alálùwọlẹ̀ lágbọ́rọ̀ ọlọ́ba mi lọ́rọ̀ ẹ̀mẹ́ ọ̀ ìyàwó mi ló tì mí sí ìta ṣe yìí lágbọ́rọ̀ Ọlọ́run ìbẹ̀rẹ̀ ló máa tì mí sí o all the women in the house mo kí ogbó yé o ẹkú dédé o ọ̀jà tẹ́ fi ń pọ̀ wá kó lè jẹ́ mọ́ wọ́n padà wọ́n kí wọlé ló máa ń fúyọ̀ ìwà tó ní ló tì í tó fi ṣe kan tó ṣe ìsọ̀rọ̀ nígbà tí ó bá mi sọ̀rọ̀ birthday orí kábíyèsí kí la lè ṣe abẹ̀ látòrí 30 lókè ọlọ́kùn ọmọ tó ń gbé owó wa lọ àtòrí 30 owó 100 ó tó di ní àárọ̀ àná ó bá tún pè mí pé kábíyèsí kí ni mo fẹ́ kóhun ṣe náà tó bá tún lè fọmọ arúgbó ẹ lówó ó dá o èmi mo tẹ̀ kọ́ tẹ̀lá lórí 1 million èmi mo ní ìjọ náà ìjọ nígbà tí ní 500 and they brought the 500,000 naira there today owó yẹn lè rí tó fún 10,000 well nǹkan tí mi mọ̀ ni pé Ọlọ́run Olódùmarè ọba torí kan ṣe kan ní àmọ́ ọkọ̀ tá à ń ṣe tó ló ń fi gba àdúrà wa ṣùgbọ́n mo rí òótọ́ nínú Babalájé so much ṣùgbọ́n wò pé bàtẹ́ omi ní kábíyèsí yíní kẹ́ni ṣe mí ìyẹn ló gbé ògbólé tàwa jókòó ìwá àwọn bàbá wa tó wà lórí kíní mo gbọ́ pé wọ́n ní pé we have to stand with him mo gbọ́ dẹ̀ dúró mo kí yẹn ṣe gbogbo dé o the Ọba James came from Badagry olùkọ́ dé palace láàárọ̀ yìí kábíyèsí tẹ bá pè mí lẹ́ẹ̀kan ọmọ ajé lẹ́mẹ̀wá you deeply surprise me Saranda mo pè ní ẹjọ́ mo tẹ̀sọ́ fún mo ní Babalájé bẹ́ẹ̀ ṣe kọ́ orí kábíyèsí olùmọ̀ débẹ̀ demand lágbọ́rọ̀ lọ́wọ́ onítojú ilẹ̀ mọ́lẹ̀ ayé tí ń fẹ́ ọ̀rẹ́ fẹ́ pàdé iná lágbọ́rọ̀ Olódùmarè tó bá bu omi sórí ó lọ sàlẹ̀ ní gbogbo nǹkan kí nǹkan tó tàbá lè gbà lórí ẹ̀ orí ara ló máa padà sí òkò kókò tàbá sọmọ́ ọ̀pẹ tàbá sọmọ́ ní padà lágbọ́rọ̀ lọ́wọ́ èlúlu kẹ́lúlu tó bá rọ̀jò orí ara máa fi rú iṣẹ́ ata òṣùwọ̀n ayé dẹ̀ ń bàtà rẹ̀ ó dá ayé ń gbà tiẹ̀ ẹ̀dá ìmọ̀ dẹ̀ ń gbà tiẹ̀ bá gbà tiẹ̀ from the contact of Borokini to the Itori our dream who is the president? Tani president yìí Borokini on the okay that's good Borokini the president ọlọ́mọ fún ẹṣẹ́ o lágbó ọlọ́run gbogbo ọmọ tí àkàrà bá kó olú èpo àpòlé ló ń fún wọn jáde gbogbo ọmọ tó ń kó àpòlé ló máa kó wọn oyin lóye. Thank you for standing with us and for believing in our unity and our progress. God Almighty will continue to uplift you. Lágbó ọlọ́run o ní kábàámọ̀ pé kí o kó ní London wá relocate Nigeria gbogbo ìjà ó ní ẹgbẹ́ sí èrò. Back to the man of the day. Wọ́n ní tí orí bá kún wọ́n ní kọ́ pé alábẹ́ wá wọ́n ní tódò bá kún wọ́n ní kọ́ pé òun ẹ̀ the funnest thing.